ẹ bá ń káládùkẹ́ òwe ẹ bá ń káládùkẹ́ òwà àṣìṣà ń ṣọjọ́ ìbí ẹ bá ń káládùkẹ́. Asisat kú ọdún Ọpẹ́yẹmí lé lọ́dún lókè èèpẹ̀ ẹ bá mi kọ́ lọ́dún òní pé ó kú ayẹyẹ rọ̀ ọdún tuntun Àdùkẹ́ òṣùpá rẹ̀ tún ti lé téńté lókè èèpẹ̀ ọpẹ́ fọba adániwáyé tó tún dá ọ sí fún wa ọba tó tún mú ọrọ́dún èyí làwa ń dúpẹ́ fún o bí o ti ń ṣọdún èyí kó o tún ṣe tamọ̀ ọdún ọmọ Lawal ọjọ́ tó lápẹẹrẹ lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹta jẹ́ nínú ìgbésí ayé rẹ torí igbe méjì ló wáyé lọ́jọ́ òmùmí ayé igbe ẹkún àti igbe ayọ̀ àkọ́kọ́ òlànà kótó òkígbe tọmọ tuntun ń ké tó bá dókè èèpẹ̀ àwa dúpẹ́ fọ́ba ọ̀gá ògo ẹkú ewu ọmọ lórin tó gbẹnu wa ìyẹn gan nígbè kejì láìsí gègé ara kíni tákàdá fẹ́ dá àwa mọ̀pẹ́ wá o fọlọ́run àgbà ńlá ayé alihamudulilayi fún sáàtì lókè gbogbo oríkèéríkèé ara rẹ ló ṣe déédé ara wọn Ọpẹ́yẹmí àwọn òbí ẹ ò ní rántí ọjọ́ òní kí wọ́n wá bú sẹ́kún àwọn ẹbí àtọ̀rẹ́ wọn ò ní rí ẹ kí wọ́n wá pòṣé ṣàràṣà lọ́la ṣáájú ẹ̀dá ànábì Muhammad ohun tí ń ṣẹlẹ̀ tóbi fi ń kábàámọ̀ burúkú lórí ọmọ kò ní í ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ Èdùmàrè tó dá ọ sí dòní kó dá ọ lágbà ikú ò ní pa ọ́ àrùn ò ní ṣe ọ́ ọmọ Lawal ó yá tẹ̀lé mi kájọ dénú ilé bàbá tó bí ọ ọmọ alẹ́jà lọ́bẹ̀ ní ọ o ọmọ gbẹlẹbí ọtí ọmọ ọba òǹdùn mòye ọmọ ènùbó òṣì bàkà jẹ́ tapẹ́ ń yapẹ́ lẹ́nu tọ̀dẹ̀dẹ̀ ń jọ̀dẹ̀dẹ̀ níyà ọmọ àwọ̀dé eléwùlé kò ọmọ enígi náà réfèrè òlẹ́kà lóṣù mọ̀rì abilétumọ̀ lára bí ẹ búra ẹ̀yin lọ́mọ àbọ̀dẹ̀dẹ̀ gbọ́mọ tílẹ̀ láì tẹ̀ ẹ́ ní gbogbo ilé yín ló ń dán bí kóró iṣi ọmọ ẹlẹ́làájú ọmọ ojúrò ń gbé ọmọ oníkùn gbẹ̀dú ọmọ oníkùn gbọ̀rọ̀ bàbá yín la rí inú gbọ̀rọ̀ sí ọmọ ọ̀gán mọ́lẹ́jù ọmọ apamọ́rí ìṣẹ́gbó ọmọ ahéré bàbá olóko òpógìrìpógìrì níjù tí mo bá bọ́ ọ dénú ilé ìyá rẹ kò léèwọ̀ ọmọ ewu níwìnrin akànkú lọ́nà èjìgbò ọmọ adájọ́ jiyàn ọmọ adílẹ̀gbẹ̀ wùrà ewu ló bí yín ẹ ò gbọ́dọ̀ mẹ́mú ọ̀pẹ òòṣà ògìyàn lówó yín dàgbà ẹ ò gbọ́dọ̀ mẹ́mú ògùrọ̀ àtẹ̀mú àtògùrọ̀ kò sí èyí tẹ́ ẹ gbọ́dọ̀ mú nígbà tẹ́ ẹ mẹ́mú ọ̀pẹ tẹ́ ẹ mẹ́mú ògùrọ̀ kí ni gbàgbó ní kẹ́ ẹ má rìn nílẹ̀ sí ṣàgbàdéwú nílé ìwìnrin ọmọ akànkú lọ́nà èjìgbò bàbá yín ní kànkú olókù tí ó sin ọmọ ewu filé hàn mí o ọmọ ewu fọ̀nà hàn mí ọmọ olóṣàbọ̀ọ̀nù àti dìíjẹ̀gbín nínú ilé yeye tó bí ọ ọmọ ewu délé ewu dèkísà òrìṣà ògèyẹ ò ní káàánú ògbẹ́gi ṣóńṣó bojú òwò ẹ̀yin lọmọ olódò mẹ́ta làáyà kí ìlẹ́ ara mẹ́numẹ́nu pẹ̀lẹ́ ara olúbùsà ńlẹ̀ ara odò tí ń jólúpọn létí ayé gbogbo ewu níwìnrin ọmọ akànkú lọ́nà èjìgbò Ọpẹ́yẹmí Asisat àwọn ẹ̀gbọ́n rẹ̀ náírà mi níṣẹ́ ọ̀hún tí wọ́n ní kí n máa kí ọ kú ayẹyẹ orí kádùn òní Islamiyat Hidayat Ridwanullahi Abdulmuiz pẹ̀lú Muisat mo ti jíṣẹ́ tẹ́ ẹ rán mi tí wọ́n bá ń béèrè wípé ta ló ti ń kọrin ewì látẹ̀ẹ̀kan Rasheed Ọbáṣọlá jẹ́jẹ́ láyé lèmi ń jẹ́ Lawal ni bàbá tó bí mi lọ́mọ.